ikú bàbá yèyé inú igbákejì òrìṣà aláàfin Ọ̀yọ́ kábíyèsí ọba abdulhakeem abímbọ́lá ọwọ́adé àkọ́kọ́ kábíyèsí ó ti kọ lẹ́tà ìmọrírì ó ti fi síta o láti dúpẹ́ lọ́wọ́ olórí oko orílẹ̀-èdè nàìjíríà káfàtà ààrẹ bọ́lá ahmed tinubu ti aláàfin Ọ̀yọ́ ó sì jẹ́ kó di mímọ̀ wípé nǹkan tí tinubu tí ó ṣe fún gbogbo ìlú Ọ̀yọ́ àwọn máa lóore o àwọn sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nítorí pé yóò jẹ́ kí ìdàgbàsókè àti ìtẹ̀síwájú ńlá kó bá ìlú Ọ̀yọ́ aláàfin ojú pa ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà. ǹjẹ́ kí ni Tinubu ṣe tí kábíyèsí tó fi ń kọ lẹ́tà ìmọrírì síta fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu? ó mà ní àwọn àkànṣe ojú ọ̀nà tí ìjọba àpapọ̀ lábẹ́ Tinubu tó bẹ̀rẹ̀ èyí tí wọ́n buwọ́lù káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ pé ní ilẹ̀ Yorùbá nìkan iṣẹ́ àkànṣe ojú ọ̀nà tí ó súnmọ́ tírílíọ̀nù kan náírà ó ní Tinubu buwọ́lù pé kí àwọn agbaṣẹ́ṣe kan fi bẹ̀rẹ̀ iṣẹ́ àti ojú ọ̀nà káàkiri ilẹ̀ Yorùbá bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan ni Tinubu fẹ́ ṣiṣẹ́ yìí sí bó ṣe buwọ́lù ní Haúsá náà ló buwọ́lù ní ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Ìjọ́ ṣùgbọ́n èyí tó kan ti ilẹ̀ Yorùbá pàápàá ìlú Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà ó ní aláàfin Ọ̀yọ́ ló sọ̀rọ̀ sí tó sì fi àtẹ̀jáde síta sí láti mọ rírì Tinubu. ojú ọ̀nà tí wọ́n ń pè ní Ọ̀yọ́ Circular Road tó lọ sí ìlú Ìjáwáyà lọ sí iléèwé FGGC nílùú Sábó àti Ìlọ́ra títí tó fi dé Akínmárìn ni wọ́n fẹ́ ṣe ojú ọ̀nà náà èyí tó jẹ́ ojú ọ̀nà ńlá tí kì í ṣe iṣẹ́ kékeré. eléyìí sì ni aláàfin Ọ̀yọ́ ẹni ó mà rí tó fi jẹ́ kó di mímọ̀ pé àwọn dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. kábíyèsí jẹ́ kó di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi síta nípasẹ̀ agbẹnusọ ọ̀gbẹ́ni Bọ̀dé Dúrójayé pé àwọn ojú ọ̀nà náà ti bàjẹ́ kọjá sísọ eléyìí tí kò jẹ́ kí ìtẹ̀síwájú àti ìdàgbàsókè kó wọ̀lú Ọ̀yọ́ ṣùgbọ́n tó ní pẹ̀lú tí Tinubu ṣe yìí ó ní yóò jẹ́ kí ọrọ̀ ajé àti ìdàgbàsókè ìlú Ọ̀yọ́ kó túbọ̀ lọ sókè sí i. kábíyèsí ní nígbà tí òun ṣe àbẹ̀wò sí Tinubu ní ilé ẹ̀ ní Bọ́dílọ̀n lágbègbè Ìkòyí ní ìpínlẹ̀ Èkó olóhùn rántí pé àwọn ojú ọ̀nà tó bàjẹ́ yìí òun bá Tinubu sọ tó sì ní inú òun dùn pé aṣíwájú rere tí ó máa ń tẹ́tí sí ọ̀rọ̀ àwọn aráàlú ẹ̀ ó ní Tinubu tó sì ní gbogbo ìlú Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà ìlànà dúpẹ́ táwọn fẹ̀mí ìmoore hàn lójú ọ̀nà Circular Road Ìjáwáyà FGGC Sábó tí Ìlọ́ra àti Akínmárìn tí ó bá wọn ṣe. kábíyèsí tó wá dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ìlú Ọ̀yọ́ tó wà ní ipò pàtàkì báyìí fún akitiyan tiwọn náà láti mú ìdàgbàsókè bá ìlú Ọ̀yọ́ èyí àwọn bíi Idris Adégbóyèga Abdulwasiu Adébísí àti Zaccheaus Adédèjì tí ó jẹ́ alága àjọ tó ń bí sí ọ̀rọ̀ owó orí ní Nàìjíríà.